ومنكوين صلاة تفتح لنا بها أبواب الرد والتسير وتغلق بها أن أبواب الشر والتعسير وتكون لنا بها وليا ونصيرا أنت ولينا ومولانا فيا نعم المولى ويا نعم النصير. هذه أدية مني إليك يا رسول الله. بابا الشيخ أحمد المختار ọba tí ó ní kí tọdún yìí tó ní kó rọrùn ọ̀pọ̀lọpọ̀ ọrú ẹ̀ láyé ọlọ́mọsá jẹ́ ṣe o. Àmín. àwọn èèyàn bá ń ṣàmì dáadáa fún wọn ni. Àmín. ọba tó ní kó mọ rọrùn bí ó bá tún yàtọ̀ ọlọ́run jó tún mọ̀ dájú báyìí lọ ni. Àmín. bó bá tún yàtọ̀ torí tèmi ti ń forí rò ní pé gbàtà bá gbé mọ́lúdì yìí kò ń bí mo wá wò pé ibo ló tún lè lọ náà mo ti wo gbogbo sùúrù lérè wọ́n wò pé tọ̀ ìtọ́lọ́run tún lè ṣe ni wípé kọ́lọ́run jogún ààyè tiwa tó tún tóbi ju bíbá yìí lọ. Àmín. èyí tọ́lọ́run ti ṣe tẹ́lẹ̀ mọ́ṣáláṣí ni àwa ní di ṣékìní recreation center tí ó mọ̀ jẹ́ ti Muhammadu Rasulullah Sallallahu alayhi wa gbogbo sallam. ìjọ Muhammadu Rasulullah lágbàáyé ẹ dákun ẹ bá fèlè yìí náà kún inú program Masha Allah. ọlọ́mọṣá wọlé ànábì tẹ́ gbé dání ọlọ́run níjẹ́ jábọ́ Àmín. ọlọ́run níjẹ́ jábọ́ ọlọ́run níjẹ́ jábọ́ Àmín. ìbá mọ ṣé kí n wí kálímà ànábì sí ni sà pé ok alala alamaliku Alala alamaliku. alamaliku Alala alamaliku. alala ilaha illallah Alala alamaliku. alala ilaha illallah Alala alamaliku. muhammadun rasulullah Alala alamaliku. Allah 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 la ilaha illallah Alala alamaliku. sayyidul wasilati rasulullah anabi sayyidul hujjati rasulullah Alala alamaliku. sayyidul sultani rasulullah anabi mutahhar jannani rasulullah anabi rahim rasulullah sọ pé ya Rasulallah ya Rasulallah ya Rasulallah ya Rasulallah hasbiyadi Muhammadu ya Rasulallah wasaltu bika Muhammadu ya Rasulallah ikililu Muhammadu ya Rasulallah mudassiru Muhammadu ya Rasulallah muzammilu Muhammadu ya Rasulallah ya Habiballah ya Rasulallah sallallahu sallallahu alayka Rasulullah ya minister ìṣẹ́jú méjì pé Alhaji Kaule minister.